tèmi, before we go there, ṣé ẹ mọ̀ pé tí èèyàn bá ní hangover, kí ló ń jẹ́ hangover? Bí kéèyàn lọ mutí nísìnyí, mi ò encourage yín o. Mi ò encourage tẹ́ bá tiẹ̀ mutí gan, like irú lecture tá a mọ̀ ṣe níbí yìí, ẹ ní lórí ọ̀fẹ́ àti ṣe pẹ̀lú ìyàwó yín. Tó bá mutí, ọtí máa reduce action. But mistakenly tó wá mutí, tó wá rí pé o experience hangover, ẹ̀yin kan máa ní ajá báwo lẹ ṣe máa hangover? Ṣe ni máa hangover. Tí òun ṣe wọ́nran-wọ̀nran láàárọ̀, tí ó dàbí pé orí ò fẹ́ pé dáadáa mọ́, ó kàn wà discomfort, ó wà okay, ó kàn wà depressed, orí yẹn kàn ṣe yùn. Ó mọ nǹkan tí wàá ṣe, wàá kàn rọra lọ bu irú síbí kan, irú tí wọ́n ti ferment, irú wóró tí wọ́n ti ferment, kàn rọra dà sẹ́nu kó tú ẹ̀, kó mú mi sí píà, ara rẹ̀ ó balẹ̀ ni. Yes, report kan wà report yẹn mo ti wá mi ò rí mọ́. Tí wọ́n ní irú ó dáa fún any cancer cells. Pé wọ́n fermented irú, wọ́n kó lórí cancer cells. Cancer cells yẹn ti disappear. Ó ti disappear píà. So what am I saying in essence? Nǹkan tí mo ń say in essence ni pé tí tó bá experience any kind of cancer, irú wóró, bá dẹ̀ sí ń jẹrú, sour soup, mọ́ mi sour soup, kò sì mọ́ jẹ̀wà lálùbọ́sà, jẹ̀wà, oní tòmátò dáadáa, no maggi, no seasoning, no àwọn natural sauces, oní kó mọ́ jẹ. Yes, ẹ̀yin tèmi, thank you. Ẹ̀yin tèmi aláyọ̀, ẹ̀yin tèmi alálùbọ́dùkà, ẹ̀yin tèmi ọlọ́pẹ́. Mo rí fídíò kan, obìnrin ó pe ọkùnrin 2-minute man. Ọkùnrin náà ní alábẹ́fẹ̀ǹfẹ̀, alábẹ́ bí abẹ́ arúgbó, abẹ́ dàbí, do you understand all those àwọn ọ̀rọ̀ burúkú tó dà wọ́n yẹn? Mo wá ní kí ló lè ṣẹlẹ̀? 2-minute man, ó sí lórí platform mi ni, gbogbo bá ṣe bá yín já sí tó, ó já sí ni. Like seriously, ó yẹ kó ẹ lè já sí. Okay, ní 2-minute man, mo ti sọ wípé ẹ check everything that has to do with infection, everything that has to do with jẹ̀dí. 2-minute man, do you understand? In as much as òun ṣe normal, ó kàn ní problem pẹ̀lú pé àti òun tètè ń wá, ó ní láti check pé kí ló ń tì bẹnu, kí ló ń jẹ. Mi ò jẹ sugar, ó ń jẹ honey. Anything that tó bá ní sugary, ó máa increase the sweetness fún ẹ. So ó máa jẹ́ kó wá. So whatever tó bá ń feel pé òun tètè wá, kọ́kọ́ check nǹkan tó ń jẹ. Òun tètè wá, ó ní ò lo sugar, àmọ́ òun lo mílìkì, full fat milk. Let me tell you, èmi sọ fún yín, ẹ̀yin kó mọ̀ pé ẹ̀ ń wá nu science, ẹ̀ wá pẹ́. À ń sọ̀rọ̀ from experience àti bí herbal practitioner, pẹ̀lú express àwọn èèyàn, solution àwọn èèyàn, nǹkan tá a fi ṣe solution fáwọn èèyàn, ó là ń deliver fún yín. You may not get it earlier. Wà á dẹ̀ jókòó lórí problem yìí pẹ́. Problem ó ní àfà nìyẹn náà. Ó ní sọ wípé 2-minute man ni àfà. Ẹ̀yin ẹ wo orú ọ̀rọ̀ rádaràda. Ṣé àfà ò sí lórí platform wa? Oríṣiríṣi nǹkan tá a ti kọ́, oríṣiríṣi nǹkan tá a ti tà fáwọn èèyàn, tó ṣe àwọn èèyàn láǹfààní. 2-minute man. Igbó ìwọ wà ń bẹ̀ yẹn. Ìwọ sọ wípé nǹkan ọmọkùnrin ẹ̀kín náà kò kí ń dìde láàárọ̀. In this century, tí nǹkan ọmọkùnrin ẹ bá dìde láàárọ̀, ó fi hàn pé ara àlàáfíà wà lára rẹ̀. Tí nǹkan ọmọkùnrin ò bá dìde láàárọ̀, ó fi jẹ́ pé nǹkan kan ṣe é, bóyá owó ń ṣe é, nǹkan kan ṣà ń ṣe é kò normal. Òun ló wà mójútó. Ẹ̀yin tèmi, a sọ̀rọ̀ nípa pé okó tó kéré, ó wá fẹ́ kókó rẹ̀ gùn sí. Mo ti sọ wípé shake what mommy gave you. Bàbá rẹ̀ nǹkan ńlá ló ní, àbúrò rẹ̀ nǹkan ńlá ni. Ó lè jẹ́ pé that is what your mommy gave you, because it takes 2, it's not even 2, it takes 4, more than 4 gan to tangle. Ìyá bàbá, bit by bit of their trace, wàá ṣàìwọ́ mọ́ ṣàmúnú ẹ̀. You understand? So chromosome mommy rẹ̀, ó lè jẹ́ pé òun ló fún ẹ ní nǹkan tó kéré. Chromosome mommy rẹ̀, ó lè jẹ́ pé òun ló fún ẹ ní nǹkan tó nílá. Do you understand? Ìwọ wá find out pé nǹkan ti tiẹ̀ ó kéré, ó dẹ̀ fẹ́ increase ẹ̀ sí. Ṣé o ṣe normal? Àbí o ṣe normal? Tó o bá ṣe normal, a jẹ́ pé
problem tó fi ṣe normal yẹn òun ló fà á tí nǹkan ọmọkùnrin ẹ fi kéré. So meanwhile ìwọ fẹ́ kí nǹkan ọmọkùnrin ẹ kó tóbi sí, you need to go for anything that has blood flow, nǹkan tó máa help blood flow ẹ, nǹkan tó máa jẹ́ kó feel relax, nǹkan tó ní jẹ́ kó wà stress, nǹkan tó pa anxiety ẹ. Most of these apps start advertise fún yín. Mo ti advertise macarot, mo ti advertise ashwagandha, mo ti advertise ewé dágúró, mo ti sọ nípa imiesu, mo ti sọ nípa even ginger kànáfùrù, mo ti sọ nípa garlic, mo ti sọ nípa ẹ̀ fún yín. So para rẹ, ìwọ ní obìnrin ò sí lọ́dọ̀ rẹ̀, ó wá ní ó ṣe ń fẹ́ nǹkan ńlá, you understand? Ìyàwó ló dẹ̀ sí lọ́dọ̀ rẹ̀. Báwo lo ṣe fẹ́ ṣe? Ó ní pé kó jẹ oúnjẹ tó máa help pẹ̀lú blood flow, kó dẹ̀ máa, èmi ò ní kẹ́ ẹ mọ̀ massage tó wọ̀ sí pé o fẹ́ dà, tó bá sì dà, you are an adult, enjoy the moment. Tó bá dà, no problem, go on sàn. Kó ẹ ṣe massaging. Many people ti testify sí mi. Ṣé mo pé níjọ́ mo ṣe fídíò kan, mo ní ìwọ tó ò sí lọ́dọ̀ ọkọ, ìwọ tó ò sí lọ́dọ̀ ìyàwó, ẹ massage. Mo dẹ̀ kọ́ yín bí wọ́n ṣe ń massage. You massage for blood flow. Èèyàn kan testify pé ajá kíní tẹ̀sán yẹn máa ṣiṣẹ́ lóòótọ́. Kíní mi tí mo rò pé ó ti sá kó wọnú mọ̀ jáde síta because Ọlọ́run dá pé kẹ́ ẹ lò, ẹ̀yin ò dẹ̀ lò nìyẹn, ò dẹ̀ ní massage ni. Kí ló ń ṣe yín? Tó o bá tẹ̀ massage tó níyẹn kíní kan, ẹ̀ fọ́ ni. Tó bá ti ń fọ́ nínú bedroom, máa ṣe style máa massage. It's not as if wàá massage bó fẹ́ fi ṣe pleasure. Massage nítorí pé ò fẹ́ kó kú, kó shrink dànù, nítorí pé kí ni wàá padà sí Nàìjíríà fi sáfìsì ìyàwó. Tí ìyàwó rẹ̀ bá tẹ̀ tí pé nǹkan ọmọkùnrin ti kéré, inú rẹ̀ ò ní dùn látọjọ́ ọjọ́ yìí. Do you understand? So fún ìwọ tó fẹ́ kí nǹkan ọmọkùnrin sì nà sí, ó wá níkùn, dákun torí Ọlọ́run, reduce ikùn yẹn. Reduce ikùn yẹn kó dẹ̀ ṣe exercise. Tó bá mu apps tí wọ́n fi ń reduce ikùn, wàá ṣe exercise o. Wàá ṣe exercise tí wọ́n máa ń fi okùn jump yẹn, you need it. Ẹsẹ̀ méjì lókè okùn wọ́n máa fi jump at least tó o bá lè ṣe 50, ṣe 20, ṣe 30 every day until tó wàá fi rí result. Bákan náà o ní láti check kí ló ń jẹ tó ń fa kíkùn rẹ tóbi, kí ló ń jẹ, kí ló ń mu. Like seriously, ẹ lọ wo past videos mi. The worst is that kí n appreciate. A ti ṣe video pé kó máa tẹ ọkùn tó tẹ́yìn lọ́rùn. Irọ́. So it is not all about my product. But àìmọye èèyàn wọ́n ti testify sí product mi. Mo fẹ́ gbé voice ẹni tèmi kan wá tó ń testify sí product mi. Or if you like, you believe, I don't need to share anybody's voice in a voice. I don't need to share anybody's voice. Mo dúpẹ́ àwọn èèyàn kan gan fún mi ní fine response nínú comment box nígbà mi. Tó bá nífẹ̀ẹ́ sí product tó máa ṣiṣẹ́ lálàáfíà, kàn sí mi. Although mo máa ń sọ kinní kan, it's very hard láti fún ẹ ní nǹkan tọ́lọ́run fún ẹ. But mo discover nínú orí Ọlọ́run pé nínú àwọn tó lo product, especially tí product tí adùnyùngbàyùngbà wà nínú ẹ̀, tí flush wà nínú ẹ̀, tí gbogbo nǹkan yẹn wà nínú ẹ̀, ṣó yé yín, a discover pé ó fún àwọn èèyàn ní orí ọ̀fẹ́ gùn sí ìfẹ́ sí. Yes, àwọn míì on a larger percentage. Tí mo bá ní kí n break ẹ̀ báyìí sí, mo fi sí 75% pé àwọn tó lò míì ó help wọn ní nínà sí fífẹ̀ sí. Yes, táwọn 25% tó kù dẹ̀ sọ pé ájíà àwọn dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, àwọn tí ń ṣe normal, size wọn leléyìí, ṣùgbọ́n àwọn ní energy wọn dàbí ẹni pé àwọn ọmọ tuntun làwọn. Ẹ̀yin tèmi kí ló wá ń bá ká? Dẹ́ kó tó di pé fídíò mi pẹ́, wọ́n ní abẹ́ tiẹ̀ fẹ̀ as obìnrin. Tó bá bímọ rí, ìyẹn ò ní pé kí abẹ́ dẹnu kalẹ̀. A ti sọ so many solutions ní orí bíbí. Níjọ́wọ́ mo sọ fún yín nípa bàgàrúwà àti kànáfùrù. Ẹ mọ́ fi tàǹbà. Yes, bákan náà mo ti sọ nípa ẹ̀pà tó lépo. Ẹ mú ẹ fi tàǹbà, ọ̀kẹ́ soak ẹ̀ fún like 2 days, ẹ mú ẹ fi tàǹbà. Bákan náà update. Ewé guava, it is very good for everything woman. It is very good for everything obìnrin. It is very good for everything ovulation. Very good for everything fertilities. Ẹ̀yin ọkùnrin náà ẹ lè lò, it's very good. Ewé guava advantages ẹ̀ pọ̀. Ó pọ̀ débi pé ó help even weight loss. Ó pọ̀ débi pé ó tún help eyín. Ó pọ̀. Tó bá fẹ́ lò fẹ́yín, o lè mú kó fọ́ díẹ̀, kó tú ẹ̀. Tó bá tú ẹ̀ tán, kó mú èyí tó tú yẹn kó fi gbo eyín yẹn. It's as good as that. Ó máa help ẹ
níbi eyín láti white eyín yẹn láti make eyín yẹn láti jẹ́ kó strong. Do you understand? Obìnrin bá fẹ́ lò ó kí lẹ fẹ́ ṣe náà ni tẹ́ bá ṣe ó mú wàá sì fi jó abẹ́ wàá mú ní gbígbóná ni o tó mọ̀ gbóná púpọ̀ nípa tí wàá bó tòrótòró tí ọkọ wà ń ta rán ẹsẹ̀ ìyẹn kọ́ at least ní warm ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ìwọ tó bá desire pé nǹkan mi ó kéré ájíà help me yes but ṣó ti gbọ́ fídíò yìí dáadáa this is on point by 2 using my words for this. Bye for now.